Yorùbá ẹ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló ń já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ètò òkú ti dé sílẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin tẹ́lẹ̀ wá ní wò. Yorùbá ẹ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló ń já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló ń já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Wàyé ló sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Òfin ẹbí ẹkún mọ́ bẹ́ẹ̀ lẹ́yẹ̀ òfin ẹbí. Ọmọ ènìyàn fojoojúmọ́ tó débi tó lọ́ba tó dé pé. Ṣẹ̀ṣẹ̀ ní àmọ́ àwòrán abẹ́yìn òní ìjọmọ Yorùbá ni. Yorùbá ẹ̀ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ìdílé ṣe rọ̀? Àjòjì fẹ́ kó wa lẹ́rù, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìrètí ọjọ́ pípẹ́, a máa bọ́ ìsàn bá ọ̀rọ̀. Ibi tọ́rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó wù tó dàgbà. Wọ́n rò mẹ́ta ìsẹ̀yìn ó ti ń dọ́bẹ̀lú lórí ìlọ. Ọlọ́pàá ọ̀rọ̀ mi dèjé ọmọ Yorùbá ẹ̀ já padà sílé. Yorùbá ẹ̀ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ìdílé ṣe rọ̀? Àjòjì fẹ́ kó wa lẹ́rù, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjà. Àlejò onílé lẹ́kún, wọ́n ní àkàwọ̀ kìlà ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjà, wọ́n ti ká àbọ̀dé ẹja àkúrà o. Ó má bàa wà ní pé omi àgbàdá àtẹ ìwọ̀ ìpínlẹ̀ Èdò. Yorùbá ẹ̀ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ìdílé ṣe rọ̀? Àjòjì fẹ́ kó wa lẹ́rù, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó ń da Nàìjà rú, díẹ̀ nínú wọn bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn tó fẹ́ ta Yorùbá, ṣèbí tẹ́ Yorùbá kan lájọ wa. Wọ́n jẹ́ kókó nínú mọ́mọ́nù, àwọn tó ń gbàgbà mọ́ra wọn. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú, kí gbogbo ó lè bọ́ lóko ẹ̀rú. Yorùbá ẹ̀ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ìdílé ṣe rọ̀? Àjòjì fẹ́ kó wa lẹ́rù, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó fẹ́ gba Yorùbá, wọ́n ń wọ́nà láti mú wọn kú. Ọmọ iná là ń rán síná, Yorùbá ni wọ́n rán sí rọ̀rọ̀. Yorùbá ẹ̀jẹ̀ ìyípadà, kájọ jàjà yìí láàjà yìí. Mo kí yín bẹ ṣe wọlé ẹ ṣe ẹjọ máa bá mi kéèkì. Yorùbá ẹ̀ wá gbọ́ná, jẹ́ kí n ṣe pé ló já wa o. Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni ìdílé ṣe rọ̀? Àjòjì fẹ́ kó wa lẹ́rù, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Bàbá mi mo kí gbogbo wa bá ṣe ń wọlé o bàbá mi ọ̀gá mi dr ọlátúbọ̀ kọ́tàbọ̀.
ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, káàkiri ibi tí gbogbo wa bá wà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò, a ò ní pẹ́ bẹ̀rẹ̀ ètò mọ́. Mo rí yín ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, mo kí yín. Mo ń bọ̀ wá máa tó bẹ̀rẹ̀. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé mo dúpẹ́ o. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló ń já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilé yé ìṣẹ̀ra wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí, ẹ̀yin tẹ̀sí ìbọn ni fún.
ẹ ṣé, ẹ jẹ́ ká kọ́ lọ nínú àdúrà. Màá kí gbogbo wa o gẹ́gẹ́ bí ìṣe wa. Olúwa Ọlọ́run alágbára jùlọ, àwa dúpẹ́ àtọpẹ́dá, a dúpẹ́ nítorí pé ẹ mú wa wà láyé, a wà láàyè, a dúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká rógun àsúrépè lórí ẹnikẹ́ni nínú àwọn ọmọ Yorùbá àtàtà. A dúpẹ́ níbi tí ẹ mú wa dé nípa iṣẹ́ ìrìn àjò ilẹ̀ Yorùbá yìí. Olúwa ẹ gbọ́ pé àti ìyìn wa. A dúpẹ́ nítorí pé ẹ ń jẹ́ Ọlọ́run wa. A dúpẹ́ nítorí pé ò dójú tì wá. A dúpẹ́ nítorí pé bí àwọn ọ̀tá ti fẹ́ kí ó rí, ẹ jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Olúwa yìn ín lógo. A dúpẹ́ fún ọjọ́ èní tó yẹ pé èní ni ọjọ́ kìíní, ọjọ́ Sunday nínú oṣù tuntun tí a tún ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí, Sunday kìíní. Olúwa ẹ gbọ́ pé àti ìyìn wa. Ǹjẹ́ a máa tẹ̀síwájú nínú ìhìnrere, nínú ọ̀rọ̀ yín? Olúwa ẹ la ètò yìí kọjá, ẹ fi iná la ètò yìí kọjá. Ẹni tí ó ń bọ̀ wá sọ̀rọ̀ àti gbogbo àwa náà tá ò máa gbọ́, Olúwa ẹ gbẹnu wọn sọ̀rọ̀. Olúwa ò fẹ́ ṣe nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Kí gbogbo ògo ìyìn ọlá kí ó jẹ́ ti ẹ̀yin Ọlọ́run. Níkẹyìn, ilẹ̀ orílẹ̀-èdè òmìnira ti ṣe ti orílẹ̀-èdè Yorùbá tí a ń retí ní kíákíá. Olúwa nígbà tí a bá débẹ̀ ká má fi ẹnikẹ́ni nínú gbogbo wa ṣe àwátì. Jésù agbára wa, àmín 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 ní orúkọ Jésù. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo àti ẹ̀yin màmá mi gbogbo nínú Olúwa. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo nínú Olúwa. Mo kí ẹ̀yin màmá mi gbogbo nínú Olúwa o. Mo kí àwọn máàmù, àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ yìí ní tọkàntọkàn, tí wọ́n bẹ̀rù Ọlọ́run. Mo dẹ̀ kí ti àwọn àbáláyé pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́ fáwọn tó bá ṣe bó ṣe yẹ kán ṣe. Mo kí àwọn ọmọlẹ́yìn Jésù Kristi pé a kú ọjọ́ ìsinmi èní, a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibi tí ọmọ Yorùbá gbé wà. Ẹ o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi ni Fúnkẹ́ Ìyálájé, bẹ́ẹ̀ ni Ìyálájé. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jẹ́ ká kọ́ gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó bẹ̀rẹ̀ sí ní pé orúkọ wa. Yorùbá nation, no going back. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní kí ara wa. Ká tó tẹ̀síwájú ẹjọ́ kí n kọ́ kí bàbá wa, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn, bàbá wa Bánjí Akíntóyè. Ẹ̀mí yín á gùn bàbá o, ẹ máa ṣe iṣẹ́ yìí dé ìbéèrè lórúkọ Jésù. Mo kí bàbá wa Adéníran, mo kí bàbá wo Olóyè Sunday ọmọ Adéyẹmọ, ẹ kú iṣẹ́ takuntakun, a ò ní wá yín tì. Mo kí màmá wa obìnrin bí ọkùnrin, àkàndá ènìyàn, màmá wa Modúpẹ́ Onítìrí, pé ayálé TMKO Abíọ́lá, ẹ máa pẹ́ fún wa o, ẹ ò ní mọ̀ kóró. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀lé nínú iṣẹ́ ìrìn àjò Yorùbá nation yìí, a ò ní fẹ́ ẹnikẹ́ni nínú gbogbo yín ṣe àwátì. Ẹ ṣé o, ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí ẹ̀yin èèyàn. Mo kí mọ́mì mi Orítókẹ́ Ọmọlúàbí Àtinúkẹ́, bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta mọ́mì, ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú ìfẹ́, God bless you ma. Gbogbo lé ń kọ́, ẹ bá ń kílè o, ẹ ṣé ma.
mo kí bàbá mi èèyàn yìí, bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi, Dr. Michaela, ẹ kú àfẹ̀yìntì mi, ẹ kú àdúrótì, mi ò ní wá yín tì o, ẹ máa jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù, ẹ ṣé gànsà. Mo kí dàdí bàbá mi Kútì Oríyọmí, bàbá, àwọn èèyàn mi nìyàn, bẹ́ẹ̀ ni àwọn èèyàn mi ò ní wá yín tì láṣẹ Èdùmàrè, ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi Ọládòṣù Isaac, ẹ kú àdúrótì mi ò ní wá yín tì o, ẹ kú iṣẹ́ ìlú, ẹ ṣé, ẹ bá ń kí gbogbo lé. Màámi, my beautiful mommy, always, mi ò ní wá yín tì. Màámi Wẹ̀mí Adésànyà, ẹ ṣé o, mo dúpẹ́ mà, mo mọ̀ ọ́ lóore. Dádì Lékan Oyèdìran, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ yín, ẹni ọ̀wọ̀. Àwọn náà máa ń àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n, àwa bá wọn lẹ́nu ẹ̀ ni. Bàbá mi, ọmọ bàbá onílò òfẹ́ òtú. Ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ ká máa darapọ̀ mọ́ wọn, ká máa ti ara wa lẹ́yìn. Ẹ kú iṣẹ́ ìlú o bàbá, a ò ní wá yín tì o, ẹ máa ṣiṣẹ́ ìdébèrè lórúkọ Jésù. Bàbá mi Dádì Lọlá Ọlásùnkànmí, tó bá ní mọ́níyàn èèyàn ní mú ní mọ́níyàn. Yorùbá nation ló mú mi mọ̀ yín o, bẹ́ẹ̀ ni Dádì Lọlá Ọlásùnkànmí, Yorùbá nation ló mú mi mọ̀ yín. Ẹ ṣé o, mi ò ní tẹ́ o, mi ò ní jọra mi lójú lọ́dọ̀ yín o, àjọṣe wo ní bàjẹ́. God bless you sir. Dádì mi, bàbá mi Àlàó Ṣeun, àwọn tèmi nìyàn, àwọn tìyá Lájé, àwọn bàbá mi, ẹ ṣé bàbá mi, ẹ pẹ́ fún wa o, mo mọ̀ ọ́ lóore sà, ẹ kú gbogbo gbà. Dádì Ọlánìpẹ̀kun Táíwò, ẹ̀yin náà ẹ kú gbogbo gbà, ẹ ṣé mo dúpẹ́, ẹ bá kí gbogbo lé o, ẹ ṣé. Dádì Oyèdépò tàbí mọ́mí Oyèdépò Ọládùnní, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ ṣé gidi gan ni. Nǹkan tó wà ní orí ètò wa lénìí ni a máa ní àlejò pàtàkì, a máa ní part 1, part 2. Bàbá yan tẹ́ bá ń gbọ́ bí orúkọ bàbá mi Dr. Michaela tí ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́, ẹ máa gbọ́ ọ̀rọ̀. A máa ṣe part 1 títí dé tó bá ti rẹ̀ wọ́n, ṣe ti gbọ́, a máa gbé wọn wá ni wọ́n máa ṣe part by part fún wa ni. Máa gbé wọn wọlé. Báwo ni ojú ọjọ́ ṣe ń rí? Báwo ni lẹ́ẹ̀kan sí a kú ìbẹ̀rẹ̀ oṣù tuntun? Oṣù yìí á sàn wá fowó, á sàn wá fún ire. A máa lọ, a máa bọ̀ ni. Gbogbo nǹkan tá à ń tọrọ fún lọ́dọ̀ Ọlọ́run láti ọjọ́ tí ó ti pẹ́ nínú oṣù tí a bẹ̀rẹ̀ yìí, ó máa ṣe é ṣe fún wa o. Ilẹ̀ olómìnira Yorùbá tá à ń retí, àtẹ̀yìn àtèmi, a ò ní fi ẹnikẹ́ni nínú wa ṣe àwátì. Bí ẹ ṣe ń wọlé lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti máa bá mi pín ètò yìí. Ó máa ń le nígbà míì láti pín, ṣọ́rọ̀ mi yé yín, ó máa ń le láti pín, mi ò kí like láti máa gba àsìkò wa, má like ká ṣe pápápá. So máa pe àlejò wa, máa pè wọ́n wọlé, wọn ò ní ṣojú wọn, fóònù ni wọ́n ti máa bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ nípa àwọn Yorùbá youth, àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá oríṣiríṣi, àtàwọn Thomas, ẹ mọ̀ tún mọ̀ Thomas, àwọn aláìgbàgbọ́, àwọn tí wọ́n sì ń ṣiyèméjì, àwọn aláìgbàgbọ́ ilẹ̀ Yorùbá. Òun la máa sọ, òun ni wọ́n máa bá wa sọ nípa ẹ̀ ní èní. Yes, bàbá wa yìí máa wọlé, orúkọ wọn ni Bàbá Lẹ́gbà, òun ni orúkọ wọn. So máa gbé wọn wọlé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bu omi sí ọ̀dọ̀, ẹ jókòó dáadáa, ẹ jẹun, ẹ farabalẹ̀, torí ẹ máa gbádùn bàbá yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ máa gbádùn wọn. Ẹ jẹ́ kí n gbé wọn wọlé. Ẹ máa bá wa like, love, ẹ ṣé. Network ni o. Okay. Hello bàbá wa. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàsálẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jọ̀wọ́ ẹ introduce ara yín sí orí ètò. Ẹ jọ̀ọ́ hold on fún mi. Mọ́mì mi Ọlájùmọ̀kẹ́ Àjọkẹ́ TJ, my beautiful mommy. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mà. Okay, à ń gbọ́ yín lọ bàbá mi. Ìyá mi, mo kí gbogbo ilé pátápátá o, mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá pátápátá, ní tilé dóko,
lẹ́yìn odi o ní odídẹrẹ́ kan ìkúsókò wà bẹ́ẹ̀ nígbà kan ìgbésókò náà ní ìdólóró kí màdàdà má délé wí o máa délé láyọ̀ àtàlàfíà máa kẹ́rù wálé o. àṣẹ Èdùmàrè. àmín. àmín àṣẹ Èdùmàrè. àmín àmín àṣẹ Èdùmàrè. ìjẹ́wọ́ nìyé láṣẹ Èdùmàrè o. àmín àṣẹ Èdùmàrè. àmín àmín. àti oúnjẹ lẹ́yìn bàbá máa dé wọn nígbà ní kọ̀ọ̀kan wọ́n ṣàwátì o. àṣẹ. ọ̀rọ̀ pẹ̀lú máa ń tẹ àdìjì abẹ́ láṣẹ Èdùmàrè. àmín àṣẹ Èdùmàrè. ọmọọba Adébọ̀wálé tó gbẹ mọ̀ sí ẹyẹ bà lórí ẹ̀jẹ̀ ń gbọ́. ṣé ẹ gbọ́ orúkọ bàbá wa again ẹ bá wa tún sọ sà orúkọ ilé again sà. ọmọọba Adébọ̀wálé tó gbẹ mọ̀ sí ẹyẹ bà lórí ẹ̀jẹ̀ ń gbọ́. kódà àwọn ìjìnlẹ̀ Yorùbá nìyẹn o àwọn ìjìnlẹ̀ ẹyẹ bà lórùlé wáò tó bá ń sọ pé Yorùbá àwa la ní èdè àti àṣà àwa la ní ìjù àwa la ṣe kí ni àwa la ní ìjù ṣé tún ti gbọ́ orúkọ yan orúkọ náà ó kì í síbẹ̀ ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí bàbá wa àwọn aráalé wọn ń kí yín o wọ́n send love like sí yín bàbá it's a unique name bẹ́ẹ̀ ni unique name ni orúkọ yan ó ga mo like orúkọ yín bàbá mi ó ní ìtumọ̀ tó deep ara nǹkan tínú mi ṣe máa ń dùn nìyẹn ní àti kékeré àti òwúrọ̀ ọjọ́ ayé mi mo máa ń sọ pé inú mi máa ń dùn ni pé mo jẹ́ ọmọ bíbí Yorùbá àti ibi tí wọ́n ti fi orí mi sọlẹ̀ inú mi máa ń dùn ni pé mo tún jẹ́ ọmọ ibẹ̀ nígbà ṣọ́rọ̀ mi yé yín so ara nǹkan tí mo rí ìdí nìyí tí máa fi ń sọ bẹ́ẹ̀ ẹ tún wo orúkọ tiyín ṣe rí pé ó lágbára kò kọ́ mọ̀ mi ò gbọ́ rí ṣé nínú ìran Ìgbò láti fẹ́ gbọ́ ni àbí nínú ìran Fúlàní no ìdí nìyẹn tí a ṣe ní láti máa padà lọ sí ilé wa. àwọn ọmọ wa kárí pẹ̀lú ẹ̀wà èdè Yorùbá ló láṣà Yorùbá ló lédè Yorùbá ló ní ìṣe àti ìwọ ọmọlúwàbí pátápátá korogodo Yorùbá ló ní lọ́wọ́ Ẹlẹ́dùmarè sì kẹ́ wa gan-an àmọ́ ká má fi ọwọ́ ara wa ká fi sọ̀fànù ká má pe ìdàtàṣà wa ká má sọ nígbà wíyọ̀ orí àwọn ọmọ wa pé wọ́n ní bá bá ṣe pé gbá ẹ̀ wọ́n ṣe máa bá àgbèlé fún jẹ́ ká kàn ẹ̀ ti wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti sàǹtà àtàn. bẹ́ẹ̀ ni ẹ máa rí mi pa bàbá mi ẹ ṣé gan ẹ jẹ́ kí n sáré kí ẹ káàbọ̀ bàbá wa ọmọ ogun ọdún ẹ káàbọ̀ sà please can we get the meaning of that name wọ́n láwọn fẹ́ mọ orúkọ yín sà wọ́n fẹ́ mọ ìtumọ̀ orúkọ yín sà. ẹyẹ bà wọ́n pé ẹyẹ bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ ò déédéé bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn. ìtumọ̀ ẹ̀ ni wọ́n ti sọ fún wa yan bàbá wa ẹ ṣé àdúpẹ́ ẹ máa bá wa tẹ̀síwájú láti bá àwọn ọmọlúàbí Yorùbá sọ̀rọ̀ bàbá. tó mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí o ìjàngbara tá à ń jà yìí láṣẹ Èdùmàrè tó dọ̀run àti ilé ayé lọ́lá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá lọ́lá àwọn aláwòrán lọ́lá àwọn aláwòrán yóò tẹ̀ wá lọ́wọ́ ní kíákíá kò dẹ̀ ní pẹ́ mọ́ kò ní jìnnà. láṣẹ Èdùmàrè ogun ò ní kó wa ńlẹ̀ yìí o. àmín. ogun kó wa láṣẹ Èdùmàrè àmọ́ ẹ jẹ́ kọ́mọ Yorùbá jígìrì ó ti kù sí wọn lọ́wọ́ yìí o alágẹmọ báyìí ó ti bímọ ẹ̀tàn àìmọ́jó wá sọ́wọ́ kálukú wa o bá a bá ṣe fẹ́ kó ṣe rí la ṣe máa ṣe o àmọ́ ilé kan ló wá ń kọ́ mi lóminú torí pé náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò mọ̀ pé ewu ti wà lóko ló ń jẹ́ fún rẹ̀ ewu ni o mo máa ń sọ kí nìkan pé a máa ń
jókòó lé o orí ẹ̀tù la jókòó lé ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n ti fi owó ọlá afẹ́fẹ́ yẹyẹ wọ́n ti distract wá dìnnà ìwé tó yẹ ká fi gbárùkù bí Yorùbá ṣe máa bọ́ kú olùkú ẹrù ariwo ìbò làwọn ní Yorùbá ẹgbẹ́ Yorùbá mi ń pa òde là ń lọ ṣá èmi máa sọ kínní kan àwọn àgbàlagbà kan ti jáde tí mo ti gbọ́ tí wọ́n sọ ṣùgbọ́n ó kọ mí lóminú ó ṣe mí ní hàhín pé a lè tún máa gbọ́ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ìyá mi wọ́n pé iná ń jó aláàlọ́fọ́gbára dídì ìmànìyàn bẹ́ẹ̀ yẹn iná yìí ń jó ìyẹn wá aláàlọ́fọ́gbára ògùn orí fífọ́ ká má sì forí inú rírun. Ṣe rí níbi ìyá adé dúró ìyá mi ìbàdàn akásìtì máa ń lọlé ṣe rí àwọn kan ń pariwo pé bàbá Tinubu ló kàn Yorùbá ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sì di ọmọ ẹlòmíì lóòótọ́ làwọn bàbá wa wí bá ṣùgbọ́n lójú ibi táwọn bàbá ti ń pòwe yẹn ṣe rí tó bá jẹ́ wípé nǹkan táwọn ní lọ́kàn àwọn tó kù ní lọ́kàn ló máa dá o ṣe rí wọ́n ní kíní ìpínlẹ̀ mi bẹ́ẹ̀ sì kíní ìkíní wa o wẹ́kẹ̀ẹ́ kájọ lágbòóyè ara wa. Yorùbá ọkọ̀ Tinubu kalẹ̀ pé kó láṣẹjọba Nàìjíríà kára lè tù wá kí gbogbo ọmọ gbogbo epo kó lọlẹ̀ kí iṣẹ́ wà kómi wà iná wà kí síkírọ́rìtì wà ìgbáyé gbádùn rẹ káni nílẹ̀ Nàìjíríà ní àwọn tó pé àwọn lọ́kàn wọ́n mọ̀ wípé àwọn fẹ́ kí Tinubu la ṣe ń bẹ̀. Ẹ jọ àwọn tó kù tá à ń bá jagun yìí ṣé ìfẹ́ Nàìjíríà wà lọ́kàn wọn? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ṣé the same agenda lájọ gbé dání? Ṣé bí Yorùbá ṣe ń fẹ́ kí Nàìjíríà dá ni Fúlàní àti Haúsá fẹ́ kí Nàìjíríà dá? Ṣé ìgbáyé gbádùn ilẹ̀ Nàìjíríà ló wà lọ́kàn àwọn tó fẹ́ ṣèjọba Haúsá Fúlàní ni àbí wọ́n ti fẹ́ kó wa lẹ́rú? Àwọn Haúsá ìfẹ́ kó wa lẹ́rú wọ́n fẹ́ Islamize gbogbo Nàìjíríà pátápátá gbòrògbòdò bọ́ sí ìgbàjọba. Agenda tó wà lẹ́yìn wọ́n ti ń sọ̀rọ̀ ìbò tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó yẹ kúrú jẹ́ Yorùbá wọ́n kàn tí kún. Nígbà tó jẹ́ wípé ìkọ̀ọ̀kan wọ́n níwèé ìpèlú ń bò mí. Bígi bá dá ìyẹn máa fò. Àwọn mẹ̀kúnnù lòkú ló máa kú lẹ́nu ẹ̀. Ẹ má gbàgbé yìí kò lọ jìnnà bí Taliban àti Afghanistan. Taliban ń gbàjọba lọ́wọ́ Afghanistan o. Ìjọba sápò lẹ́ o wọ́n sá lọ tiwọn àwọn olówó rí ọlọ́nà lọ. Ṣùgbọ́n mẹ̀kúnnù ó jẹ́ Afghanistan lọ́rùn o kò tẹ́ wọn lọ́rùn òfin Taliban náà máa tẹ̀lé. Ọmọ Afghanistan yìí kò bá fẹ́ tẹ̀lé òfin Taliban ó máa jókòó sẹ́yìn odi ìlú ni kò wà lémọ́ wọ́n ti gbalẹ̀ wọn lọ́wọ́ wọn ó ti gbé nìyẹn o. Ṣé láwọn olóṣèlú náà kó gbalẹ̀ tẹ̀lé lẹ́yìn yìí tá à ń pariwo àwọn ló kàn tá à ń kọ́ ní òyìnbó wọ́n yàn tẹ̀ lẹ́yìn wọn bí kí bá dá wọn máa fi wálé wọn máa wá kàwá nìkan máa wá ṣe wá bí àlá. Ọ̀dà èmi fẹ́ bèrè kinní kan àwọn ọba wa lẹ́sẹ̀ yìí kò sílẹ̀kẹ̀ lọ́rùn wọn mọ́ góòlù ọ̀run wọn ń bá tẹ̀lẹ́sẹ̀ lọ́gbà ni. Táwọn yẹn fẹ́ pé kọ́ńtẹ̀ Yorùbá lè jẹ nìyẹn. Owó iṣẹ́ kí náà ṣe kókó wọn dà. Ìyá mi. À ń kọ́ yín kàn. Ní kúkúrú èdè. Àwọn bá kan tó wá sọ wípé ká ní plan B. Kí ni plan B ìyá máa ní? Wọ́n gbé ṣàkàtà pàrà báyìí. Àgbàlagbà máa ń ṣe tán. Bó bá ti ń yọ̀ láyọ̀ jù, ó ti lọ́wọ́ kà mú dínú nìyẹn ìyá mi. Ẹ kú ohùn bàbá mi. Àkéèkà kò ní bàjẹ́ fún yín bàbá. À ń gbádùn yín o, ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n ń wọlé. Ẹ káàbọ̀ bàbá wa Kóredé Isiaka, bàbá mi olóyè Babájídé, ẹ káàbọ̀ bàbá mi. Mọ́mí Aminat Àníkẹ́, ẹ káàbọ̀ màmí. Bàbá Adékọ̀yà Jagunmólú, Jagunmólú tí bo ní tiyín o, ẹ jẹ́ àmọ̀ tí bo ní. Bàbá mi ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́, bàbá ní kí n sọ fún yín pé ẹ máa san owó orúkọ yan fún àwọn. So ẹ máa tẹ̀síwájú bàbá, à ń gbádùn yín sà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tẹ like love kẹ́ bá wa pín, à ń gbádùn yín bàbá.
fún di eléyìí ṣe rí kíní ìwọ ẹ̀rọ sí kíní mi o bá pé ká dára bára sẹ́yìn nígbà tí yóò bá ń ṣèjọba ara wọn tá à ń ṣe ìjọba ara wọn fúnra wa tí àti ìdá àgbàdo àtẹwà pọ̀ ó di àdàlú ní Yorùbá tí lójú láyè nǹkan yín o ẹ má gbàgbé pé gbogbo mèremère tí Nàìjíríà nílé ilẹ̀ Yorùbá ló ti kọ́kọ́ wáyé nígbà tá a sì ń ṣèjọba ara wa fúnra wa ni o láti dàdàlú nígbà náà kò tí ì sí nǹkan ọrọ̀ ajé báyìí o òkú lásán àtàwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ mi làwọn bàbá adélẹ́nu máa máa bá ń fọ̀rún kẹ́ tó máa bá ń délẹ̀ fún wọn lẹ́nìí lò ó. àṣẹ. Láti fi gbé àtọ́kẹ́ o ní gbogbo oríjì ọ̀tá ní Nàìjíríà Yorùbá ló lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ gbogbo àwọn dìde ìrẹ̀dáńdíbí tó wà lókè báyìí ẹlẹ́mìí òdìjẹ́kọ̀ bọ́ wọn lé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lò ó tó fi dépò tó wà lẹ́nu ìyẹn o. Ó bá jẹ́ àwọn títà kọ́kọ́ wọ́n ṣe ṣe nìyẹn àwọn òní tán dédé lẹ́nu ìyẹn o. Ó dà mú wá fẹ́ bẹ̀rẹ̀ nígbà tẹ̀ ń pariwo àwa ló kàn o. Wọ́n pe ọmọ ìwọ́n máa jáṣàmù kékeré láti máa jẹnu ṣámúṣámú. Bẹ́ẹ̀ ni sà. Ó tí ó sọ abáyọ̀ kalẹ̀ kò ní tààrọ̀ ṣe fi láyé. Áfíríkà kò ní bàjẹ́ fún yín bàbá mi. Ọjọ́ mẹ́ta yìí níjọba Èkó ló gbé òfin kan jáde pé ẹnì kọ̀ọ̀kan ní lẹ́kọ̀ọ́ tó bá ti ní mọ́tò á máa sanwó parking space 290,000. Inú ilé ẹ̀ o ilẹ̀ tó rà fúnra ẹ̀ ilé tó kọ́ fúnra ẹ̀ o lá máa san sápò ìjọba ẹ̀gbọ́n owó election nìyẹn o. Wọ́n ti di pírẹ́sídẹ́ǹtì wọ́n ti gbófin yẹn wá o. Ẹnì ìjẹ́ni ò jẹ́ pé cooperative ló ti gbowó ìfúgba mọ́tò níbi iṣẹ́ àbí ibi iṣẹ́ gbé mọ́tò fún owó wá ń san díẹ̀díẹ̀ ni wọ́n á pé kó san 290,000 lórí kó páàkì sínú yàrá ẹ̀. Bàbá wa kan sọ kínní kan lọ́jọ́ kan láìpẹ́ yìí wọ́n pariwo Tinubu nìkan ṣe Tinubu nìkan ló balẹ̀ Yorùbá jẹ́ ni pé àìmọye àwọn tí Tinubu fà kalẹ̀ gómìnà ní House of Rep ní pé kọ́ńtà tójú Yorùbá lọ́hùn tó jẹ́ pé wọn ò rí nǹkan kan ṣe kí lẹ́tà kò ṣe fa àwọn yẹn èmi wá sọ fún mi má fẹ́ sọ fún àbáyà bàbá wa yẹn lẹ́nu wípé kọ́ má gbàgbé pé ipa kẹ́lẹ́ báyìí ló kún tọ́ o mo yá bá fún ọ sí fèrè ní fèrè máa fún bóde. Nígbà Ìyábọ̀dé jẹ́ gómìnà Èkó yóò fẹ́ ṣe tí mẹ̀kúnnù ìgbà yóò máa lẹ́ẹ̀kejì wọn máa fún láǹfààní ẹ̀. Ìgbà yóò bá bàbá Tinubu ó pé ẹgbẹ́ lọ́wọ́ ló sọ fún àwọn kò fẹ́ mọ́ kò sí wọn yóò máa ṣe sí nítorí wípé kò fààyè lẹ̀ láti jẹgúdújẹrá. Bẹ́ẹ̀ gbọ́ tí ẹni godfatherism ti wà nílẹ̀ Yorùbá yìí ẹni yá sí ń sọ̀rọ̀ ń gbà yìí àmọ̀rí ò bá kò kẹ́ni kankan ó bá wọn ẹ mọ́ kó jí lóko lé ó bá wà fún ìmọ̀jò ó jí nísàlẹ̀ kò kàn ó bóun bá ti jíire àbùṣebùṣe. Òwe ẹrú ìgbàlódé modern slave trade làwọn kìíní ìfi wá ṣe o bí Yorùbá ò bá jí kiri wọ́n bá fi bọ́ mọ́ wa lọ́wọ́ kò ní eléyìí náà jẹ́ bọ́ mọ́ wa lọ́wọ́. Àṣẹ. Ó máa dì ìbámu nítorí wípé àjẹdá kìíní wa yìí wọ́n ní fún wa kó lágbára gan. Èmi yìí mò ń bá yín sọ̀rọ̀ yìí jẹ́ládẹ́wà ni mi ń gbà jẹ́ àní mò ń wà Nàìjíríà ní gbogbo 36 states àti capital tó o bá tún kúbi kan gbogbo àwọn adé Nàìjíríà lẹ́nìí kẹ́nìkan tó dárúkọ ẹ̀ fún mi o. Oṣù yìí ń bọ̀ ló máa pọ́dún 17 mo ti ń wa tírélà o Nàìjíríà yá wa yìí. Àmọ́ ohun ìwé ṣẹlẹ̀ nílùú kọ̀ọ̀kan ìyá mi ṣe rí ìpa táwọn bíbù yìí ń pa àyàn máa lágbára kì í ṣe gbogbo ẹni ròyìn gbé táwọn fojú ara wa rí. Àwọn ọmọ ìyá mi tó ti lọ tó ti ń pẹ̀lẹ́ pé pọ́ǹpì máa padà wá tó mọ́tò ni tó máa pa sójú títì dání. Ìkan máa kó wọgbó tí fámìlì ẹ̀ máa gbó tó máa lọ fún orí ibi sanwó wọ́n máa rí nǹkan kan ṣe sí yẹn. Fún di eléyìí wọ́n dẹ̀ tún sọ kíní kan pé àwọn ọ̀dọ́ ṣẹ́rí mi máa sọ kíní kan pé wọ́n máa ń pe Nàìjíríà wọ́n máa ń pe ilẹ̀ Yorùbá àwọn yóò wà ní gbòòrò Èkó wọn ò sí lára Yorùbá o àwọn yóò wà ní gbòòrò Ìbàdàn wọn ò sí lára Yorùbá o ìdí tí mo fi wé bẹ́ẹ̀ ni wípé ṣẹ́rí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ogun ti dé fáwọn tó wà ń gbòòrò wọn nìgbọ́ ti yín o bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ogun ti dé fáwọn tó ń jẹ inú owó òṣèlú kò sí ìyẹn fẹ́ ṣe o ẹ jẹ́ fún lágbẹ̀rẹ̀ kan mo forúkọ pé ní ẹ láti rí mo wà láwọn agbo kan níbi ẹgbẹ́ àrùn February àwọn tá a gbójú nílẹ̀ Yorùbá tá a gbé àrùn kan wọ́n lè jà fún wa
mo sọ pé òwò ẹrú gbàlódé náà ti wá ṣe bẹ́ẹ̀ bọ̀dá mi Sunday ẹ̀jẹ̀ mi tẹ́lẹ̀ tó máa lò tó máa tún ṣe dáadáa fún lẹ́nì tó máa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. àṣẹ. tọ́jú ẹ̀mí náà ló ń ṣe kòtò láṣẹ ìdùnnú rẹ̀ wọ́n sì wà níbi tó yọ wà. mo wá wà láàrin àgbẹ̀jọ yẹn àwọn tó wà lé òkú dé mi mọ̀ ẹni yòójú lórí wọn bẹ̀ yẹn sọ lọ́jọ́ ẹ pé lórí bí bọ̀dá mi Sunday ṣe wà ní Benin Republic àwọn gba sálárì lórí ẹ̀ pé tó bá jáde sálárì tàwọn ti dúró. ṣé ń gbọ́. làwọn ń sá lọ́wọ́ báyìí o. kábíyèsí lẹ́dùn ayé. ọgbọ̀n láṣìírí. wọn kú dé mi mọ̀ wọ́n sọ sí kò sí pé wọ́n sọ mọ́ pé wọ́n sọ mọ́ gbọ́ndọ̀ kún nìkan ojú ìbáyìí ni ẹ ṣe sọ. Yorùbá ni o olórí àwọn ajìjàgbá kan náà ni o. ọjọ́ ìyá ó bomi tútù sí díẹ̀ sí mi lọ́kàn pé tó ṣé àwọn tá a fẹ́ pè ní lórí tá a fẹ́ tẹ̀lé lẹ́yìn nílé yìí. ṣé bẹ́ẹ̀ bá ní ká la ajìjàgbá ṣé tá a bá tẹ̀lé lè kò ní ta wá. fún di eléyìí wọ́n ti kọ́ lẹ́yìn o yóò bá ju méjì lọ ó bá ti mẹ́rin jẹ lọ́bẹ̀ àbùṣe má bùṣe. bẹ́ẹ̀ni bàbá. gbogbo àwọn ìjọ ti dàgbà pẹ́kílẹ̀ Yorùbá dúró ẹ jẹ́ ká mú fura sàlóògùn. ẹ jẹ́ ká pánú sọ ẹ má gbé sọ. kò ní bàjẹ́. kábíyèsí. bàbá fẹ́ rí àjò ìní ìlú. ẹ gbọ́ gbogbo àwọn tẹ́lẹ̀dùn rẹ̀ pé kí wọ́n máa ní ìdístrọ́pù yìí wọ́n ní ìdí ọ̀rẹ́ kámìkápọ̀ kò yẹ wá lọ́wọ́ yìí ẹ gbọ́ mi nítorí pé àwọn tó ń súnmọ́ wọn tí wọ́n rẹ́rìí àṣàmọ̀sí bí ẹni ọkọ̀ jálẹ̀ yìí àti fọwọ́sẹ́yìn náà ń sáré ẹ o. kábíyèsí rẹ bàbá. àwọn orí gidigidi lórí ẹ̀ wọ́n sì jáde pé Yorùbá nation làwọn kàǹpé fún. bàbá. ìbọn láti lè mọ ìpínlẹ̀ APC. láti yí wa lágbódà lóko. bàbá ẹjọ ẹ ó dàn níbi tẹ́ bá dé yan ẹjọ sà ẹjọ ẹ bá wa like love ẹ bá wa pín ètò yìí ó ṣe pàtàkì ó ṣe kókó pé wọ́n ní ká má tì wá sinmi láàrin ọ̀tá la wà. bàbá wa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pariwo Yorùbá nation wọ́n ní ọ̀dàlẹ̀ ló pọ̀ jù. ẹ tẹ̀síwájú bàbá wa kò ní bàjẹ́ fún yín sà. ṣe rí àwọn péréte náà mọ̀ tí wọ́n wà níwájú tàbá ń tẹ̀lé wọn lẹ́yìn bíi bàbá wa Pọfẹsọ Bánjí Akíntóyè ìyá wa Onítìrí Pọfẹsọ Wálé Adéníran àti bàbá mi Sunday Adéyẹmọ Ìgbòho Èdùmàrè mo fi bẹ̀ wá tí a bá mọ̀ pé ọmọ ọkọ ni wá náà sì bẹ̀ bọ́ lóko ẹrú ẹjọ́ nítorí Elédùmarè ìṣọ́ àti ààbò tó péye ẹ bá ń fún wọn. ẹjọ́ tó Elédùmarè ń tọ́kọ̀ gbọ́dọ̀ mẹ́ni kankan nù wọn. bí nǹkan bá ṣọ̀tá kan nù wọn láti ṣe ogun ran Yorùbá pátápátá korogodo. kìtì wọ́n ń ṣe báwọn nìkan ṣe kì í ṣáà nìkan ṣe generation àwọn ẹ̀dùnkú ọ̀rọ̀ náà ni. bá àbá ro tara wa ẹ jẹ́ ká ro tàwọn ọmọ tí ń bọ̀. kí ló fẹ́ dé bá? ìlú ti lé kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìyá mi. ẹ gbọ́ mi. bó o bá rìn lẹ́sẹ̀ yìí nílé báyìí gbọ́dọ̀ máa gbẹ̀yìn wò ni wọ́n bá fara gbẹ́ lásán ti lọ wọ́n fẹ́ lọ fi ẹṣin wò ni. kì í ṣe pé ọmọ kékeré nìkan ló ń gbé báyìí wọ́n bá fara gbẹ́ lásán ti lọ òòtún jẹ́ èèyàn mọ̀ ó ti débi lọ́sọ̀rọ̀ fi ẹṣin wò. ṣé tìlú bá da ẹnìkan máa ṣòwò kiri ṣé tìlú bá da. bẹ́ẹ̀ bá kò sí náà báyìí bẹ́ẹ̀ bá bá ṣáàjì ní ṣáàjì port níbi lọ́sẹ̀ ń ṣáàjì fóònù ẹ máa rán ọmọ ọdún 12 ọmọ ọdún 11 ìwọ́n ti gbé fóònù lówó ńlá sọ́wọ́ 450,000 wọ́n á máa kọ́ fún yín pé wọ́n ti mọ ọṣẹ tó ṣiṣẹ́ àtọ̀ṣẹ tí ò ṣiṣẹ́ ọṣẹ káfà ẹ̀ fáwọn láti rìn dáadáa ọmọ ọdún 11 ti mọ ọṣẹ tó rìn dáadáa àti tí ò rìn dáadáa wọ́n ti mọ ní wọ́n ti mọ àṣejẹ tó máa jẹ wọ́n máa fi gbé owó wá ní ọmọ ọdún 11 gbogbo àwọn bàbá mi tó wà lórí ètò tó ń gbọ́ mi nígbà táwọn wà lọ́mọ ọdún 11 ṣé wọ́n ti dá ní 1,000 lọ́wọ́ ṣé wọ́n dá ní 3,000 lápò kí lè fẹ́ fi ṣe. ẹ gbọ́ kò jọ ọ èmi rántí nígbà tí mi wà lọ́mọ ọdún 11 lọ́wọ́. nígbà yẹn àwọn bàbá ti wá fi kọ́ wa wípé iṣẹ́ lóògùn ṣẹ́ àtẹ́lẹwọ́ ẹ̀ ní kì í ṣe. bẹ́ẹ̀ni sà. nígbà tó wọ́n jí ẹtún àti nígbà mọ́tò tó ti ra fẹ́ǹsì àti gbé lọ léwu. ẹ
owó tí àbá ṣiṣẹ́ fún òní náà nínàkúnà o. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ olóṣèlú ilé wọn ni wọ́n ọ̀bẹ́ sí àwọn ọmọ wa torí náà àpàlẹ̀ náà àwọn ọmọ olóṣèlú náà jẹ́ káwọn obìnrin wa wọ́n rí nìkan ní ìgbàgbọ́ dúró sí mọ́ gbogbo obìnrin ló fẹ́ di single mother o torí àtìlẹ́ rìn kún ìlú torí àtìlẹ́ gbẹ́gbẹ́ àti bọ́gbà mú. Wọ́n ní kò sí àwọn olùsọ 30,000 fún civil servant ó ní sẹ́nitọ̀ ń gbà ó wọ́n ti increase owó epo ẹjọ́ dísù ti di 850 naira per litre nígbà tí Lai Muhammed máa sọ ọ̀lọ́jọ́ wo ó pẹ́ lórí tráfíkì làwọn ṣe increase owó epo àti dísù àti petrol kí mọ́tò rí jùsù lọ́dọ̀. ṣé àwọn tá a fẹ́ tẹ̀lé nìyẹn? ṣé bí àwọn bàbá wa tó ń tẹ̀lé Trump tó ń dìdí wa lọ yìí ẹ má jẹ́ kán gbà lẹ́jọ́ kí la fẹ́ gbà ṣé wọ́n ti mọ pé tá à ń lọ ẹ bá fún wọn ní security tó péye gbogbo àwọn tó wá ń kí wọn yìí tó ń rẹ́rìn sí wọn yìí ṣé mọ òyàn dì mọ́ra wá ni ṣé mọ òyàn fi pọ́njú wá ni ẹ má gbàgbé pé ńgbà tí wọ́n wá kábọ̀ dami Sunday Igboho mọ́lé lọ́jọ́ kìíní àná babaláwo tó ń gbé wá Yorùbá ni kì í ṣe pápá o Yorùbá ni o àwọn tó wá ṣe ń gbà yẹn ṣé wọ́n ti kú ni ìbéèrè o ṣé wọ́n ti kú ni wọ́n ṣe wà. wọ́n ti rí bá wọn ti gbé ìlà kọ̀ọ̀kọ́ wọ́n tún gbìyànjú ẹ̀ wò ẹ̀yin ò mọ̀ wípé tí Yorùbá nation yìí bá dúró àwọn yóò máa di tálíkà yóò máa dé dúró ilẹ̀ máa pọ̀ ni ó bá àwọn èrò papọ̀ àwọn ti gbìgbì rẹ́pọ̀ jẹ́ ìwé àwọn ti rẹ́yìn ayé àwọn ti fowó ra ayé gbé wọ́n máa padà di tálíkà ni ìtọ́wò wa kọ́ ló máa ná. àṣẹ. wọ́n máa padà kó wá dèrò ẹ̀yìn ni ṣé wọ́n máa fẹ́ kó rí bẹ́ẹ̀? fúdi eléyìí ẹjọ́ tó Ẹlẹ́dùmarè ẹ má jẹ́ ká gbọ́ wọn ní wọ́n pé èmi sì fẹ́ rọ àwọn bàbá wa àtàwọn ìyá wa kán fi inú konú wọ́n fi ìgbàanú kan ṣoṣo ṣọ̀jà káyọ̀ ìgbẹ́jọ má bàa jẹjọ ń yà yóò ní tìrí wí báyìí bàbá ń jẹ́ Akíntóyè wí báyìí kó má gbà ẹ́ láàyè wọ́n jọ dá ìtọ́jú ọkújọ kówù jùjù wọ́n lè kó adélẹ̀ lẹ́yìn láyọ̀ o ẹ má gbàgbé báwọn kan wà lẹ́yìn yọ ní tìrí tí wọ́n mọ̀ pé lóòótọ́ ìyá ni àmọ́ mọ̀ pé tó bá ti dá sí gbogbo ẹ̀ máa tí wọn bá ti jọ a máa tètè bẹ̀ wọn àgbàlagbà sì pé tí ò bá gbọ́n yìgì náà ní bàjẹ́ ẹ má gbàgbé pé ìyá onítìrí èyí ẹlẹ́rara náà ni ó ń gbọ́rọ̀ ọ̀rọ̀ sì ń dùn ẹ̀jẹ̀ rìn nínú iṣọ́ ẹ bàbá bá jẹ́ Akíntóyè èèyàn náà làwọn lẹ́ẹ̀ kò sí bá a ṣe máa fẹ́ràn èèyàn tó wọ́n bá sọ̀rọ̀ láì dá fún wa a lè gbọ́n nínú ṣùgbọ́n máa túnú lẹ́ẹ̀kan pé ṣe lágbájá ikú ṣe bẹ́ẹ̀ fún mi. àwọn èèyàn yìí náà máa gbádé kún àwọn náà máa gbádé òkun ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń ṣe struggle tó jẹ́ pé àjọ ń pariwo Yorùbá nation now àdán ni wọ́n o. wọ́n ti ṣe sáfẹ́ kú ìwọ̀n ṣe wọ́n fẹ́ yẹ. ẹ má yẹ ká finú wọnú ká má bàa jẹ́wọ́ o àwọn bàbá wa tó finú wọnú lọ́jọ́ kìíní àná àwọn dá o àárò wọn ló ń sọ mo ṣe ní kí n béèrè o níbi tá a dé dúró ẹ tó bá mọ̀ àwọn tó bá mọ̀ pé lóòótọ́ ìrìnàjò táwọn rìn tẹ́rí kìí ṣe gba agitẹ́tọ̀ ló ń ṣe torí owó lẹ́lòmí ṣe torí pé tẹ́rí kìíní kan tó wá gbá débẹ̀ lẹ́sẹ̀ yìí wọ́n bá ti rí pé wọ́n kàn dẹ́nu jù nínú agitation táwọn èèyàn ti ń gbọ́ ẹ dáadáa àwọn olóṣèlú máa rà ẹ gbọ́ ẹni tí ò dà ní 3 million rí láyé ẹ̀ tó wá gbé 30 million fún àbí 50 million pé nǹkan kí ni ìbájá Akíntóyè gbé lánàá ó máa sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo bá ṣe ń pariwo náà kò ní báyìí sọ náà mọ́. lè pàtà. ẹ má gbàgbé pé ó tó di pé wọ́n mú bọ̀dà mi Sunday Igboho ń gbà yẹn àwọn bàbá wa kan dìde wọ́n sọ pé ọkọ̀ táwọn ṣe balẹ̀ báyìí ni àwọn ṣe kọ́nfẹ́rẹ́nsì kan àwọn ṣe pé yóò bá ti ṣe tán láti lọ báyìí tí yóò bá ń lọ làwọn ń lọ àwọn ti ṣe tán báyìí ó ti dé lọ́wọ́ ní ṣẹ̀dá fẹ́ gbà Sunday gbé lọ ọjọ́ tí wọ́n mú bọ̀dà tí wọ́n mú lé ìdílé bọ̀dà Sunday yẹn lọ́fẹ́ lọ ṣe tó ọmọ bọ́ọ̀lì tọ́jú lọ́fẹ́ lọ ṣe láti lẹ́kọ̀ọ́ àwọn kan dúró pé
Sunday kan sì kúnlẹ̀ lábẹ́ àwọn kan dúró àwọn retí pé káwọn bàbá wa jáde wọ́n dẹ̀ pé àwọn ọlọ́mọ ogun káàkiri o síbi tọ́wọ́ jà láwọn òde o kí Yorùbá làwọn ń ṣe o nígbà tí gbogbo ṣe pa mẹ́rẹ̀ o káàgbọ́n ọkọ̀ dàárọ̀ yìí o táwọn ìjọba tẹ̀lé nìyẹn gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà ìwọ̀n ń gbé ọ̀dí ọ̀dà tó bá ti jẹ ní òṣèlú bẹ́ẹ̀ bá rò kó wà lẹ́yìn yín àṣà tí ò ní kán ni o òfútu fẹ́ tẹ̀ lásán ni o torí kò sí ẹ̀dá tó fẹ́ kí kòkó bẹ́ẹ̀ tó ń fọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ láàrin Nàìjíríà o wọ́n sì mọ̀ kó sí Nàìjíríà bá tán àwọn òní sí nípò táwọn wà nínú ìmọ̀ owó táwọn lè rí gbà nínú ìbàjẹ́ táwọn ń gbà nínú ìbàjẹ́ tó wà lọ́wọ́lọ́wọ́ àwọn òní rí ìgbà mọ́ àwọn yóò jẹ́ wípé jẹ́wọ́n tó jẹ́ wípé góòlù ọrùn ẹ ti bá àtẹlẹsẹ̀ ẹ̀dọ́gba kò sí lẹ̀kẹ̀ lọ́wọ́ mọ́ góòlù lọ́nù lẹ́sẹ̀ kò sí lẹ̀kẹ̀ lọ́rùn mọ́ góòlù ní àfi ọgbọ̀n ẹja nínú àfọwọ́bà fílẹ̀ ilé ayé ìlẹ̀ tó jẹ́ pẹ́sẹ̀ mẹ́fà náà ni owó tí kábí ọba àbí ọba ilẹ̀ Yorùbá ní ìfira góòlù sínú ilé ìyá mi ó máa bọ́ òkúran Yorùbá fún ọdún mẹ́wàá sí tàbá wáyé ìjọba tẹ wá ń pe Yorùbá lẹ́tọ̀ náà létí ẹ̀ lé tẹ́wọ́ kó máa sọ̀pọ̀tì wa tó bá yá ìgbà wọn fẹ́ sọ̀pọ̀tì wa ẹ má dẹ̀ káàtì bá wọn dà lẹ́sẹ̀ àwọn tí ó gbà yẹn máa padà gbà mí wá dọ̀la bàbá náà abẹ̀rẹ̀ sókè níta ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ wọ́n bá kú sí wọn ọ̀nà mọ́lẹ̀ ni gbogbo ẹni kálukú ló ń kọ́ ọmọ ẹ lọ sí lóyìnbó láti lákàwé àwọn ọ̀dẹ̀ live very expensive life wọ́n sì fẹ́ lówó oko wọn náà dálẹ̀ láti fẹ́ máa lówó ṣùgbọ́n Nàìjíríà láti fẹ́ máa jẹ tó wá gbà fẹ́ lọ ẹ wá pé ká dùkú ká fọwọ́ lẹ́rù bàbá mi ìyá mi ogun ti dé o àwọn tó bá jọ tẹ́lẹ̀ strong lẹ́gbẹ̀ẹ́ náà kán ètè ṣe kíákíá kán máa ń gbogbo torí wípé àwọn kìíní ti rìn wọ́n ti jù wá lọ díẹ̀ dáàbà múra gbogbo ògbéríko pátá náà ti gbà o bàbá lè pa fẹ́ jagun ìgbèríko la máa sábà wọ́n sí o wọ́n ìṣáájú wa níbẹ̀ o ṣé a máa kó sódò ni Yorùbá kẹ̀ àfi ayé pa wá kú àfi ká máa bẹ gbọ́dọ̀ alágbó wá sí o ẹ máa yọnu sí mi àwọn táà rẹ̀ ń sọ díẹ̀ nínú èèyàn ní lọ́wọ́ lẹ́dùnmọ̀ ló máa yọ wá o fún di eléyìí Yorùbá pátápátá ẹ jẹ́ ká ládìra ní option kankan tá a bá ní wẹ́pọ̀n láfẹ́ lọ́wọ́ kí ni ìní ìlú wa lọ bàbá fẹ́ bọ́ o lè rí wẹ́pọ̀n lò káwọn ìlànà kìíní yìí o káwa ládìra wọn táwọn bá dogun lẹ̀ fún wa torí ìwọ tó gbé wọn dání tí mo ní ṣáàkì tó gbé tí mo ní dáàbò tó dájú tí mo ní ayẹ tí mo ní gbàdídò tí mo ní àgbèrò lára ọ̀fẹ́ wà bẹ́ẹ̀ àjàgbó wà bẹ́ẹ̀ ẹgbẹ́ wà bẹ́ẹ̀ ìṣújú wà bẹ́ẹ̀ àfẹ́rí wà bẹ́ẹ̀ tí mo ní tó pé tí mo ní báyẹ kò pé lára yóò pé ò ní gbìyànjú ṣùgbọ́n ibi tí mi àti máṣe fi tọ̀ pàjá ibi tẹ́kùn bá ti fi tọ̀ pàjá ẹranko tó bá wọ bẹ́ẹ̀ máa fẹ́ jẹ́ wọ́n yá mi. Kò sí rọ́ńbẹ́ bàbá. Bí ẹ bá níyẹn lọ́wọ́, bó bá máa ṣá mi ládàá, kò máa tó sókè ṣá. Bó bá máa yìnbọn, kò máa lọ rọ́wọ́ sókè. Nígbà tí ìgbìyànjú tó bá lè ṣiṣẹ́ ẹ̀bẹ̀ fún mi ńkọ́. Nígbà tí máyẹ̀ ohun bẹ̀ bá ṣiṣẹ́ ẹ̀bẹ̀ fún mi ńkọ́. Nígbà tí gbé àlàáfíà yìí bá ṣiṣẹ́ ẹ̀bẹ̀ fún mi ńkọ́. Ogun ọ̀jẹ̀ kí mò ń ró tí mo dá àpò òkú títí. Mo wà lórí program. Fún di eléyìí ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi gba kílì torí ẹ̀sìn náà fi gbà wọ́n fi gba àṣàdánù lọ́wọ́ wa torí tó bá kógun dé kọ́ lè wá kó lẹ́rú ni o. Torí wọ́n mọ̀ pé tá a bá ní àwọn kílì lọ́wọ́ àwọn ò lè kó wa lẹ́rú. Ẹ̀yẹ́ fún mi lápẹẹrẹ kan inú ṣọ́ọ̀ṣì tí wọ́n la gbàyàn jáde lọ́wọ́ lọ́jọ́ wo. Ó bá jẹ́ wọ́n ti rí nǹkan táwọn bá máa ń rìn mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀ṣì yẹn. Tó jẹ́ wípé ń gbà ní kó lè bá fẹ́ wọnú lẹ́kì jà ilẹ̀ máa mọ́ bá ń bẹ̀ ni. Wọ́n rìn mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀ṣì.
wọnú ìtọ́ máa gba bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bá ní ń bẹ̀ àbí táwọn ṣọ́ọ̀tù wà ní ṣọ́ọ̀ṣì ní ayé tá a ti fọ́pọ̀ lára. Bàbá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan mu àwọn èèyàn ń kí yín níbí báyìí ẹ wá nǹkan mu sà ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n ṣẹ̀ ń wọlé kẹ wá nǹkan mu yes ẹ ṣé à ń gbádùn yín mo kí bàbá mi Rufus Olówólájú ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò mo kí mọ́mì mi my beautiful mọ́mì Alhaja Idayat Muriana ẹ káàbọ̀ mọ́mì God bless you ma mọ́mì mi Victoria Anífowóṣe ẹ ṣé mọ́mì bí ẹ ṣe ń wọlé ẹjọ ẹ bá wa pín ètò ẹ bá wa like love kẹdẹ bá wa gbogbo ọwọ́ tẹ fi ń like tẹ fi ń love tẹ fi ń pín ẹ ní fọwọ́ náà gba lẹ́tà ìbànújẹ́ o ẹ ṣé àdúpẹ́ bàbá à ń gbádùn yín sà. àmọ́ nígbà tí kò sí gbogbo eléyìí wọ́n máa wọlé lọ́sàn-án gangan ni wọ́n pa kúkú wọ́n pa gígùn wọ́n tún lọ lábẹ́ àtàlàáfíà. ó ṣe jọ́ ọmọ ọjọ́ nìkan ni wọ́n lè pa kílódé pásítọ̀ ọ̀rìn pásítọ̀ pa ìgbọ́n pásítọ̀ gbà lọ. ó ga ọ. bàbá àtàrà wa ní kálukú bó ṣe dọ́gba ayé ara ẹ̀ Jésù náà ló ń pè é. kí ni ìdí táṣítà àbọ̀ ọba wòlíì? bẹ́ẹ̀ àwọn ọjọ́ nìkan láṣítà àbọ̀ ọba ẹjọ́ ìgbésẹ̀ ọ̀nà wa ti wá gbé o. títí bá bàjẹ́ tó nídìí ló máa ń dà ẹ jẹ́ ká dira fúnra wa àtàwọn ọmọ ya bí. ẹ jẹ́ ká pè wọ́n wálé ẹ má jẹ́ kí ọ̀làjú dé ká máa fojú egbò tẹ́lẹ̀ ọ̀làjú ló kó wá síbi sídébì ya délé nìyí o. ọpọlọ kábọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ ìyá mi. ọ̀rọ̀ tó jẹ́ tiwa tó jẹ́ àwọn bàbá wa ẹ bá dìrọ̀ mọ́ wọn gidi ẹ bá fún wọn ní ààbò tó péye. bàbá ẹ má bínú sá mo rí pé ẹ ń tẹnumọ́ kinní tẹ́ ń sọ yìí tá a bá ń gbọ́ mo rí pé ẹ ń tẹnumọ́ wípé ààbò tó péye fún àwọn bàbá wa ẹ dárúkọ bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn bàbá wa Bánjí Akíntóyè bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ tí ẹ bá dẹ̀ rántí nígbà kan rí màmá wa Modúpẹ́ Onítìrí yìí náà ti sọ pé kí bàbá ṣe kí ni kí wọ́n change aago wọn àwọn èèyàn lóríṣiríṣi bí táwọn kìrìsìtẹ́nì ṣe ń dìde ní táwọn tàbáláyé táwọn mùsùlùmí wọ́n ń sọ fún wọn pé kí wọ́n má gba àlejò mo rí i pé ẹ ń tẹnumọ́ ó ti tó ẹ̀kejì abẹ́ẹ̀kẹta tẹ̀ ń sọ kínní ẹ tún bá wa tún sọ ẹ jọ̀wọ́ kí n tó tẹ̀síwájú mo kí yín o bàbá mi Sàlíù Àdìsá bàbá mi Ọlámilékan Sóbò ẹ fọjọ́ mẹ́ta ẹ ṣe ẹ bá wa pín ètò ẹ bá mi tún sọ ẹ ń tẹnumọ́ kínní yìí ó ní láti jẹ́ pé ẹ gbọ́ nǹkan kan tàbí pé ẹ rí nǹkan kan kẹ tó máa tẹnumọ́ ó dẹ̀ ṣe kókó ó ṣe pàtàkì. wọ́n sọ kí ní kan lẹ́ẹ̀kan mo ní orúkọ mi jẹ́ Ẹyẹgbà. Ẹyẹgbà. ọ̀rẹ́ yẹn ń gbọ́. Àkíkà. ṣé rí kíní kan lè rìn tẹnu mọ́sẹ̀ àní bàbá mi Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá mi Wálé Adéníran olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìyá mi Modúpẹ́ Onítìrí ṣé àwọn tí mo kà lẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. nǹkan wọ́rọ̀ mú. àmì o lọ́run. ṣé àwọn òwe pé ká ní bíbọ̀ dàbí sálẹ̀ ṣe bẹ̀rẹ̀ àjà ìdánìkẹ́ gbà ẹ̀ ló ń lọ bẹ́ẹ̀ yẹn ṣé àwọn òwe ìbára ṣe àti tẹ̀wọ̀n lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni sà kò sí rọ́ńbẹ̀ sà kò sí rọ́ńbẹ̀ sà. àmọ́ nígbà tó ń mú padà sẹ́ńdẹ̀ ńlẹ̀ ẹjọ́ tó rí nínú bàrẹ̀ ká tó ń gbọ́ pé mọ́. gbogbo àwọn pòfẹ́sọ̀ kan jáde lẹ́yìn tó ń bá wọn lọ́wọ́ tí ń ṣe Yorùbá nation ti pẹ́ àwọn tí wà lẹ́nu ti pẹ́ káà ní wọ́n ń ta báyìí o. ó ti sà o. gbogbo àwọn alágbára tó lọ pé Sunday Igboho lágbára kankan fíìmù ló ṣe fíìmù ló yà àwọn lágbára àwọn ní fíìmù sí mu ẹjọ́ àwọn dáa ẹ bá ń pè wọ́n àbẹ́bí wọn bí wọ́n ti wà bí wọ́n ti wà ń tako mọ́ ni o. Àràbà gbá àràbà gbọ̀n àrẹ ọ̀hún àrẹ yìí àwọn dáa wọ́n sì pé àwọn ṣe ti Yorùbá. kábíyèsí ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìṣítí fún gbogbo àwọn ọmọ Yorùbá òun ni bàbá wa yìí ń sọ. ìtẹ́ ẹ̀dá ìgbọ́n lẹ́yìn ó máa jà fáwọn ọmọ
ọmọ ìyá ẹ̀ ni. Àbí lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni sá. Ó yá àwọn tó wà lẹ́sìn kí náà wáyé oyè táà fi wọ́n jẹ kí náà fi ń ṣe o. Lísà bí agbègbè àkàlà ọkùnrin ogun ó mà dúró tán ni gbogbo ní kẹta. Ló bá tán. Àbí lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni sá. Oyè wo la wá fi yín jẹ o. Ọjà ṣé nígbà tí wọ́n àwọn Fúlàní tó ti ń jí ọba gbé láàfin tàbí lásán ránṣọ́ọ̀mù tàbí ń gbọba padà. Wọ́n ní ìjì tó jà. Ọ̀gá aṣọ lágbàlá. Ó ní láfún wá ṣàfihàn. Ìyá mi mo tún máa sọ lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ sà. Kò sí alágbára kankan nílẹ̀ Yorùbá tó ṣe láti gba Yorùbá lẹ́wọ̀. Torí gbogbo àwọn alágbára pátápátá àwọn olóṣèlú ti rà. Wọ́n ti ń gba sálárì. Kò sálágbára kan tó wà nílẹ̀ Yorùbá tó gbówó tó gbónu tí olóṣèlú ò ti rà. Gbogbo wọn ike ló dé wọ́n ń gbẹ́ bọ́ wọ́n ń gbé tutù. Láti má jẹ́ kí kò wọ́n bẹ̀ wọ́n fọ́. Èdìyẹ lásán ètò ní ìdíwà. Àṣẹ. Àwọn mẹ́rin yẹn kéèdì yẹn má mú wọn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣé ẹ ti gbọ́? Wọ́n ní bàbá wa, yes, bàbá wa Bánjí Akíntóyè, bàbá wa Adéníran, bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ àti màmá wa, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ àwọn náà, mo dúpẹ́ Onítìrí Abíọ́lá. Wọ́n ní pé kí èdè máa mú wọn ká máa gbàdúrà. Ọ̀rọ̀ ìjìnlẹ̀, ọ̀rọ̀ ìṣítí ni bàbá mi yìí ń bá wa sọ. Ẹ jọ̀wọ́ ẹ bá wa pín ètò. Wọ́n ń bá wọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí ọ̀là gbogbo lè ṣe pàdé lójoojúmọ́. Bí àníṣe ìkókó mẹ́ta wọn ò ní fọ́. Ó sì mọ̀ pé àwọn alálẹ̀ ò ní fọ́ lórí. Wọn ò ní fọ́ lẹ́ràn, wọn ò ní wò wá náà báyìí. Bẹ́ẹ̀ni, àṣẹ. Ipá tí ọmọ Yorùbá, ọmọ ọkọ Yorùbá bá lè sà láti má jẹ́ kí èdè kò mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kí nǹkan kan ṣe wọ́n ní ká jẹ́ ká sà lóògùn. Ṣé ẹ ti ń gbọ́? Ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú o, ẹ jọ̀ọ́ ẹ má bínú nítorí pé ó ń kọ mí lóminú gan nǹkan tó ń jáde láti ẹnu yìí bàbá. Ó ń kọ mí lóminú gan ni sà. Ẹ ń tẹnu mọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ jọ̀wọ́ ọmọ Yorùbá, kì í ṣe ọmọlúàbí Yorùbá ni mò ń sọ. Ẹ̀yin tẹ́ bá dúró tán tẹ́ mọ̀ pé dúró tán kì í ṣàwọn ọ̀dàlẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa yìí ń sọ. Ẹ jọ̀wọ́ ẹ mú dání. Ẹ mú dání, ẹ fi sí ọwọ́ òsì àtẹ́lẹwọ́ yín. Ẹ má fi jẹun. Ẹ má tẹ̀síwájú bàbá wa. Ṣé ẹni gbogbo ọkùnrin tó dùn tó wù kó wà láàrin wọn? Ẹ jẹ́ kó parí ẹjọ́ kó tán. Ẹ jẹ́ kí wọ́n finú konú. Bí àwọn mẹ́rin bá ti finú konú tí màá wọ́n ṣọ̀kan, ìyá mi àní gbẹ́dẹ́ mi tà lọ. Ṣùgbọ́n tó bá kó sí wọn láàrin, ìyá mi ọdún mẹ́wàá lẹ́nìí, a sì ń sọ lẹ́nu náà ni o. Ewọ. Òbí bẹ́ẹ̀ o. Ẹ gbọ́ mi. Ṣé ẹ rí dandan ní ohun tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀? Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn, àwọn olóṣèlú ló ń ṣe. Gbogbo ọ̀tá ń sọ yìí sẹ́ẹ̀. Wọ́n ní wọ́n jù wá lọ. Wọ́n bugi wọ́n rẹ́ kọjá ìwé ìyá mi. Nítorí wípé àwọn ló máa ní adé, àwọn ló máa polè wá jà. Àwọn náà ló máa polókó wá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀bẹ̀ mi ni wípé, àdúrà mi ni wípé, ìrawọ́ ẹ̀bẹ̀ mi tún ni wípé ẹjọ́ tó yẹ lùmáde. Ṣé ẹ ní Yorùbá nation tá à ń sáré yìí? Ẹ jẹ́ ká fókọ̀s lórí àwọn mẹ́rin yẹn. Àbò wọn ṣe kókó sí wa. Bẹ́ẹ̀ bá lè pa wọn pọ̀ ojú kan, kẹ́ ẹ máa wò ó. Bẹ́ẹ̀ bá lè máa gbé tutù àtẹ̀wọ́ fún wọn lójoojúmọ́ kí nǹkan má ṣe wọn. Kó lè má fò wọn, kẹ́ẹ̀dọ̀ wá dùn wọn. Wọ́n ní ti wà ní orílẹ̀-èdè kan ní wọn. Wọ́n kò gbọdọ̀ ṣe wọn.
ṣe kókó ó ṣe pàtàkì fáwọn bàbá wa. Ààbò ṣe kókó ó ṣe pàtàkì fáwọn bàbá wa. Ṣé ẹ̀dẹ̀ tí wá rí gbogbo àwọn tí wọ́n kó lọ́dọ̀ Bọ̀dámi Sunday tí wọ́n dá padà? Báwọn ṣàwárí wọn, mo bẹ̀bẹ̀ ní pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi. Nítorí pé òòṣà tá a ti mọ̀ lọ́wọ́ ti pẹ́ ó sọ̀jà áńgẹ́lì tá a burú ẹ̀rí lọ. Ẹ má gbàgbé pé tí wọ́n bá máa lọ́kùn tí nǹkan wọn bá gbọ̀n fẹ́ lọ́dọ̀ Bọ̀dá Sunday tó máa da dúró. Àyẹ̀wò ẹ̀kọ́ sẹ́ni máa da dúró. Bí wọ́n bá pàfẹ́ lọ bí bàbá mi bá ń já kí tó yẹ pé wọ́n máa dá wọn dúró. Kò sẹ́ni nínú rẹ̀. Òwe ni bàbá ń fi sọ̀rọ̀ báyìí, òwe. Wọ́n ti dọ̀rùn, wọ́n ti lọ, wọ́n ti mọ ọ̀yàn, wọ́n ti rí ìyàn. Ìgbà tán dé ipa pàtàkì orí Yorùbá ti kó lórí wọn. Ṣé ẹ ti jẹ́ kó yé wọn wípé tí àwọn olóṣèlú bá wá rà wọ́n, kò sí nǹkan tó lóṣèlú fẹ́ ṣe fún wọn. Àbíṣẹ́ tó dé, olóṣèlú wa lọ invite tán fún 150 million gbé gbà. Èyí bó ṣe yẹ kó rìn wọ́n ló súnmọ́ wọn jù. Bó bá gbóhùn òṣè, bó bá bíyàwó ẹ̀ bá gbọ́ pé wọ́n fún 150 million. Ó lọ sọ́dọ̀ wọn, ṣé kò ní convince ẹ̀? Ó ṣe fẹ́ jìyà kú ni. Wọ́n máa wá ṣàkàwé fún wá gbàgbé bá dùgbọ́n ti kú o, àfáà ti kú o. Kí ni ìtọ́sí tán bá bọ̀ mẹ́? Elédùnmá ìlú ṣọ́ ẹni tó ṣọ́ ẹ bọ̀, ó ti mọ̀ pásítọ̀ tó máa ṣọ́ ilé, ó jẹ́ gbogbo, ó ṣe tó máa ṣe. Ẹ má jẹ́ kán tálákà o. Ẹ má jẹ́ kán kábàámọ̀ báwọn tó lóòótọ́. Bí ò bá tí ì sí ẹ fà wọ́n mọ́ra, ẹ fìfẹ́ hàn sí wọn. Ẹ ká fìfẹ́ hàn sí wọn. Ọkùnrin tó ń sunra àkọkùnrin ẹgbẹ́ akọ́ṣiṣẹ́ ló ṣe o. Nínú ìgbà àtàwọn tó ń gbọ́ kò sẹ́ni tó lè lọ síbẹ̀ kó pọ̀ nítorí ni o. Wọ́n náà wọ́n ṣẹlẹ̀ kọ́ àtẹ́gbẹ́ tó bá ṣẹlẹ̀ wọ́n bá gbàgbé ògèdè, bá gbàgbé ọ̀fọ̀. Ò ní rántí mọ́. Àwọn ibi tí mo fẹ́ kẹ̀kẹ́ ká wò nìyẹn o. Bàbá àpẹẹrẹ pé a tún fẹ́ ṣe agitation náà, a fẹ́ ra ọkàn. Iṣẹ́ àwọn yóò tún lábẹ́rẹ́ àwọn tó lè gbọ́n sí yín lẹ́nu. Torí yóò tún ti ṣe ìyàwó, yóò tún ti wà nínú courtist. Wọ́n lè ti iléeṣẹ́ tí wọ́n ti múlẹ̀. Gbogbo courtist tó dé wà Nàìjíríà pátápátá. Àwọn olóṣèlú ló wà ń bẹ̀ náà ẹ̀ díẹ̀. Kò dẹ̀ sí àwọn ọmọ wa kankan tó jọ̀dọ̀ tí ò sí inú ẹ̀mú báyìí. Kò dẹ̀ possible. Iṣẹ́ àtàbá fún ẹgbẹ́ náà ló máa ṣe. Kò lè go against the association. Kò possible. Àwọn tí lídà wọn bá pé kí wọ́n tẹ̀lé náà ló máa tẹ̀lé. Ṣé o gba àwọn Davido, àwọn wíṣkì kankan ẹ̀ ṣé àwọn ní yóò tún tẹ́lẹ̀ tẹ̀lé lẹ́yìn? Táwọn olóṣèlú ti rà. Ṣé àwọn tó fẹ́ jà fún yan Yorùbá nìyẹn? Àgbàlagbà tó fẹ́ jà fún yan Yorùbá. Ẹ jẹ́ ká wó àwọn tó wà ní stíìtì tẹ́bí ṣì ń pa. Tí wọ́n ṣiṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ti rọ́gẹ̀dì tán. Àwọn ọ̀nà olóṣèlú ń lò. Àwọn tó wà ní tíńkà ni, àwọn trailer driver ni, àwọn ọmọ onímọ̀ tó náà ń lò. Ṣèbí trailer driver, bus driver náà sọ ní union báyìí tí wọ́n lò. Lọ́pọ̀ lọ́pọ̀ àwọn tó strong láti fèsì ogun, àwọn trailer driver tó wà lábàbá ni o, tí wọ́n ọ̀ràn ẹ̀ tó fẹ́ sí wà ń bó ti pẹ́. Táwọn náà ti múra tán. Fúdi eléyìí, kò sí nǹkan kan ní Nàìjà mọ́ o, kò sí rárá mọ́, gbogbo nǹkan ti tán. Tábàlẹ̀ fún àwọn olùpè lálàá, ìtàpátá, wọ́n máa bẹ̀sẹ̀ ní strike wa ni o. Ojoojúmọ́ làwọn olùpè náà ń wọlé nínú tírélà o. Èyí tí mò ń bọ̀ ní Ìjàrùn, nínú àbíjẹ Fani, tí mò ń bọ̀ láti Kánò. Wọ́n tẹ̀lé tírélà mẹ́rin láti Kánò. Wọ́n tẹ̀lé wọn dé Ìbàdàn ni o, tí àwọn Fúlàní kúnú ẹ̀. Tírélà mẹ́rin láti Kánò. Bẹ́ẹ̀ ni Adọ́rin ni. Àjọrin ni o. Fún nǹkan tí ṣẹ́rí bàbá, fún nǹkan tí ẹ sọ yìí sà, ẹnìkan sọ fún mi ní àná wípé ká pariwo síta
wọ́n ní Abẹ́òkúta tí wọ́n ibì kan wà tí wọ́n ń pè ní Buhari Estate torí nǹkan tẹ́ sọ yìí ní Buhari Estate wọ́n láwọn Fúlàní ti yí gbogbo ẹ̀ wọ́n ní wọ́n pọ̀ bíi eṣú bẹ́ẹ̀ ni wọ́n ṣe pọ̀ ńbẹ̀ pé ká pariwo kí gbogbo àwọn tí wọ́n bá wà ní àdúgbò yan kí wọ́n ṣọ́ra. ẹni kan pariwo ìyá mú ẹ kò sáré wọ́n tẹ́ fẹ́ pa tó ní àwọn olúwa lókè ibẹ̀ náà ló ń kó wọn bọ̀. bẹ́ẹ̀sì náà nìyẹn wọ́n ń kó wọn kí wọ́n ní ṣíkú tí wọ́n kiri ni. ọ̀dà lọ́jọ́ wo ni kẹ wọ́n mú mọ́tò Dangote tó lóun kó sìmẹ́ǹtì ìgbọ́n ló mà kó sínú ẹ̀ tó kún ó kàn fi sìmẹ́ǹtì láì kọ́fà òkè ní nígbà tó mú. ó máa ń kó bọ̀ ilẹ̀ Yorùbá ni àmọ́ gbọ́n kan pa ẹ̀mọ́. àmọ́ gbọ́n kan pa ẹ̀mọ́ orí tẹ́lẹ̀ máa kó fún ìbọn náà kó bọ̀ tí wọ́n bá padì yẹn ni. ṣé ìbàjẹ́ ṣé ilẹ̀ Yorùbá jẹ́ gẹ́gẹ́ bí Sambisa á kó bọ̀ wà bá. àbí. àwọn kìnìún ti rò pọ̀ mọ́ wa wọ́n ti wà láàrin wa wọ́n ti wà lóògbé wọ́n ti wà láàrin ìlú. ó wà ní Kánò ní déédéé èmi àti ọmọ Haúsá tó ń sọ̀rọ̀ mo wá fi fọ́tò mo wá sùn fọ́tò kan lórí fóònù mi ó wá béèrè pé ọmọbìnrin wọlé lè mú lábúrò mo lọ́mọ ìbílẹ̀ rẹ̀ wà wọlé ṣé ọmọ ohun tó ń ṣe ni mo lọ́mọ Yorùbá tó rẹwà gan àgùrò sì máa dáàdì yẹn tàwọn adìẹ tí tọ́ta wọn gbẹ̀gbẹ̀ kí n má sọ̀ mi ó ní kí nìdí ó ní iṣẹ́ mi kò mọ̀ wípé ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wá dára àwọn máa pa àwọn ìyàwó ọ̀nà má sọ ìyàwó àwọn máa ń bímọ. lásìkò bá tó a máa mọ̀ kọ́tà nù. a sì jókòó àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n pariwo ní jókòó wọ́n fún wa ní $1 ẹ má jẹ́ ká mísì kiri ìpọ̀ o àwọn pípú yóò ní plan láti tún Nàìjíríà ṣe wọ́n fẹ́ gbalẹ̀ ní o wọn ò ní plan láti tún Nàìjíríà ṣe wọ́n fẹ́ gbalẹ̀ ní o dẹ̀ tí Tinubu máa ń débẹ̀ tóun ní mẹsàá àbúlẹ́gẹ́ bí Jésù àbánàbí ni tí òun nìkan ló máa ṣe ìjọba ní. ẹ má gbàgbé pé ńgbà tí yá àdúgbò mi wà bẹ́ẹ̀ àwọn èèyàn ń pè ní Boko Haram o ńgbà tí Goodluck débẹ̀ náà fi Boko Haram sí láti bàyàbá ní Goodluck bẹ́ẹ̀ o ṣé ẹ gbàgbé pé Boko Haram ní Buhari fi kàǹpé fún wa ńgbà yẹn ńgbà tó débẹ̀ nǹkan náà fi kún fún wa o. àti wípé Yorùbá ti ṣe láìmọye ìgbà ó rí pé ó nípa Yorùbá ṣẹ́pọ̀ lẹ Yorùbá. ẹ jẹ́ ká jí o ká sùn ká jí lójú oorun ká má sùn mọ́ o ilé ti tó lọ o àmọ́ kẹ́mi tó fàdàgbà ètò ọ̀rọ̀ mi rọ̀ ẹjọ́ tó yẹ nípa rẹ̀ ààbò tó péye fáwọn bàbá wa o ààbò tó péye fáwọn bàbá wa ààbò tó péye fáwọn bàbá wa o ikú ò ní pa wọ́n àrùn ò ní sọ wọ́n lọ́jọ́ o èdè ayé ò ní mú wọn o àṣàṣì ò ní mú wọn o ẹ̀fọ́ ò ní mú wọn o ẹgbẹ́ ò ní jà lórí wọn ẹbọ máa lé pẹ́pẹ́ lórí wọn ni o. torí wípé wọn ò jókòó tẹ́tẹ́rẹ́ o wọ́n ń sá lóògùn wọ́n ń sá lẹ́bọ wọ́n ń sá létùtù Elédùmarè ní ká bẹ̀ kó bá di wọn mú o. torí wọ́n rí àwọn mẹ́rin gẹ́gẹ́ bí problem ní Nàìjíríà tí ó Nàìjíríà wọ́n rí àwọn mẹ́rin gẹ́gẹ́ bí problem. bàbá rẹ̀ bá fẹ́ paná ẹ̀rọ lẹ́nìí àwọn mẹ́rin yẹn ni o. n kò ní ṣe mọ́ o. àmín àṣẹ Èdùmàrè. èmi bẹ̀ wọ́n tó Elédùmarè àwọn mẹ́rin yẹn báyìí ká fi wọ́n ṣeré. ọrí ti wà nìyẹn báyìí o. ààbò wọn ìlera wọn ó ṣe kókó gan ní pàtàkì. àtàwọn tó wà ní sọ̀rọ̀ǹdìsì wọn bó bá ṣeé ṣe aago wọn kí wọ́n pààrọ̀ ẹ̀ ilé wọn kí wọ́n pààrọ̀ ẹ̀ àwọn tó fẹ́ máa wá bẹ̀ ó jẹ́ àwọn àtìyà wọ́n jẹ́ àwọn àtọmọ wọn nìkan kò sálejò kankan. ṣé ẹ ti gbọ́? hello ẹ̀yin èèyàn ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ìjìnlẹ̀ bàbá ẹ jọ̀wọ́ ẹ bá wa tún sọ again sà ẹ bá wa tún sọ ẹ jọ̀ọ́ sà.
ó pé bó bá ṣe é ṣe aago wọn kan pààrọ̀ ẹ̀ ilé èèyàn ń gbé kan pààrọ̀ ẹ̀ gbogbo àwọn tó wà ní sọ̀ràndíìsì wọn kan chéǹjì wọn kò sí eré ìyẹ́bẹ̀kùn ṣe. Eré kí n lajá ń bẹ́kùn ṣe. Wọ́n pé olóògbé sọ fọ́mọ ẹ̀ pé bó bá ti rẹ́kùté jíjẹ ni o. Èkùté sọ fọ́mọ ẹ̀ pé olóògbé bó bá ti rí ẹ ó máa jẹ́ ni o. Ọmọ olóògbé wà ló fẹ́ máa bẹ́kùté ṣeré. Ọmọ olóògbé wà ló fẹ́kùté pé kó jẹ́ káwọn jọ ròde. Ọmọ olóògbé wà sọ fún olóògbé pé ṣé ó gbàgbé nǹkan tí mo sọ fún ẹ bá ti lóde bẹ́ẹ̀ bá ti lóde jẹjẹ. Èkùté ó jẹ́ jíjẹ ni o. Nígbà tí olóògbé òde tó wá pé èkùté sọ fún pé bí ìyá ẹ ṣe ń bá ẹ sọ̀rọ̀ ìyá tèmi náà bá mi sọ̀rọ̀ o n kò lóde o ikú ṣeré kété lórí èkùté o. Ẹ kò ní lè tẹ̀lé ẹ torí ìyá mi ti sọ fún mi pé bá a bá yọ lóde bó wà ló jẹjẹ èkùté èmi èkùté ló kù tó má fi lánàá ikú ṣeré kété lórí èkùté o. Òwe ìjìnlẹ̀ Yorùbá kàrè láyé. Mo like òwe bẹ́ ṣe gbé gbàyàn sà. Ẹni tó bá ní etí ni kó gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní bàbá wa yìí bá wa sọ tí ò ní tán níbẹ̀ bàbá kò ní tán níbẹ̀ o a máa rí yín bá ẹ ṣe ẹ kú ìfẹ́ ràn yín. A tún máa pè ní part 1 ni ǹjẹ́ ìmọ̀ràn kan láti ká ètò yìí nílẹ̀ láti lè jẹ́ kẹ́yìn máa lọ. Ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn obìnrin tí wọ́n máa ń jó tẹ̀lé àwọn olóṣèlú yàn káàkiri? Kò sí ìmọ̀ràn kan yìí máa gbà wọ́n ju wípé wọ́n kúrò ní ìlú eré ọmọdé ni o. Wọ́n pé òṣàgbó ò lè gbè mí ṣe mí bó ṣe bá mi. Àwọn ìyá wa tó ń tẹ̀lé lóṣèlú lẹ́nu yìí ló ń kọrin àwọn ìyá tó bí àwọn náà ti tẹ̀lé àwọn náà lọ. Ọmọ ìdí lẹ́yìn ọkọ̀ èdè làwọn tàná jẹ lẹ́yìn àwọn olóṣèlú àná. Inú Áfíríkà nítorí pé máa jẹ lára àwọn tèmi. Ẹ ṣe jẹ́ káríkárí kú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó máa yẹ èrè ló máa jẹ pẹ̀. Ó dé lẹ́yìn ẹgbẹ̀rún tó lọ nítorí àwọn ọmọ tẹ̀ tó ẹgbẹ́ lóòótọ́ tẹ̀ ti yà lórí ọmọ tẹ̀ lè fẹ́ jèrè ọmọ yín. Ẹ padà lẹ́yìn olóṣèlú kẹ́ ẹ jẹ́ ká máa lọlé káwọn ọmọ yín náà lè tọ́jú yín kẹ́ ẹ lè sùn kẹ́ ẹ fún ilé sùn kàlọ́jọ́ tọ́lọ́jọ́ bá dé. Nítorí wípé àwọn olóṣèlú tẹ̀ ń tẹ̀lé yìí lẹ́yìn ló wà lókè àwọn tó ti ṣe tẹ̀lé tó tún padà pè síbẹ̀ àwọn ọmọ máa wà ní strike láti bí oṣù mẹ́jọ báyìí wọ́n máa lọ́bì kọ́kọ́ ọwọ́ tó bá dẹ̀ dílé lè ṣùgbọ́n wáṣẹ́ fún criminality ti pápọ̀ lẹ́yìn ìgbà táwọn ọmọ wà nílé orí ọmọ tó wà nílé máa fún girlfriend rẹ̀ owó káàdì ó máa raṣọ fún òun náà fẹ́ jẹun ẹnu òsì mọ wọn jẹ rí lánàá ìbájẹ́pẹ́ ẹnu mọ wọn jẹ rí ni ìbárẹ́rẹ́ ọlọ́bẹ̀ ìbá máa sí tọ́. Wọ́n jẹ lánàá kò pé kí n má jẹ lẹ́nìí. Wọ́n wá ní kí wọ́n sọ̀rọ̀ àwọn tó dúró sọ pé university is not for everybody. Òyìnbó náà kú fi wí. Kálẹ̀ everybody. Ṣé àwọn ọmọ ti yín kọ́? Ṣé àwọn ọmọ tí wọ́n ní? Àwọn tí wọ́n sí Nàìjíríà. Wọ́n pẹ́ tójú máa ń ṣe pé ẹ jẹ́ ká fi hàn bí ohun tó ń ṣe yóò dá ẹ fi hàn olóṣèlú bẹ́ẹ̀ ti gbọ́n ẹ má kọrin ọ̀tẹ̀ mọ́ ẹ jẹ́ ká máa lọlé ẹ̀yin obìnrin wá ẹni yóò bá ṣe eré ẹni yóò bá lúre kì í ṣe pé ó máa sọ ọ̀rẹ́ o bẹ́ẹ̀ni yóò lúre kò lè sọ ọ̀rẹ́ o láṣẹ ìdùnmọ̀lẹ́ gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà dábí nínú obìnrin àbí táwọn gbẹgbẹ́ jáde ọkọ̀ òfẹ́ máa wakọ̀ Yorùbá sẹ́yìn àwọn alálẹ̀ Yorùbá máa fẹ́ jẹ́ ẹ̀mú ni ó máa fẹ́ jẹ́ ilé ní tọ́mọ́tọ́mọ́ àṣẹ Èdùmàrè. Torí ọjọ́ tí àkèjú kan bá tagbò yọ́nà ló máa kanlẹ̀ pa. Ògùn náà ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tó kàn wá fojú domi ìgbèrò ní òkè ọ̀rọ̀ alákejì. Àṣẹ.
gbogbo ẹnikẹ́ni tó bá gbé kókó tá a fẹ́ gbé bàbá ànídélẹ̀ lérí tó bá lóko kò ní dóko. àṣẹ. tó bá lóko kò ní dóko. àṣẹ. yóò tó kóró kò tó láṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. tó bá ń lọ gbára oṣó oṣó padà lẹ́yìn ẹ̀. àṣẹ. tó bá ń lọ gbára àjọ àwọn ìyá mi máa padà lẹ́yìn ẹ̀. àṣẹ. tó bá lọ tọrọ gbọdọgbọdọ nínú igi wọn ní gbọ́ tiẹ̀ mọ́ láṣẹ Èdùmàrè. àṣẹ. tó bá lọ sọfẹ́fẹ́ bájẹ́ tómi ló ń lò omi máa kún nínú láṣẹ Èdùmàrè yóò ní bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. àṣẹ. ó ní àwọn aláwọ̀ gbogbo ní àwọn aráàlú àṣẹ. àwọn sílẹ̀kùn rẹ̀ tó tún máa tì ẹ̀rú ayé mo fi wílé rẹ̀ gbọ̀rọ̀. ẹ ṣé àṣẹ Èdùmàrè ẹ ṣeun o bàbá wa ẹ ṣé gidigidi gan adúpẹ́ àwọn èèyàn gbádùn yín o ẹ tún máa padà wá lágbára Ọlọ́run ṣe ti gbọ́ ẹ ṣé gidi gan sà a máa fi yín sílẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣé adúpẹ́ ẹ ṣeun gan sà. bàbá ní àwọn kí gbogbo lé o a ní pẹ́ parí ètò mọ́ so ẹ ṣé gan bàbá wa ẹ ní sọ̀rọ̀ tán o ẹ kú ohùn láti àárọ̀ ẹ ṣé adúpẹ́ ẹ tún máa padà wá ṣe ti gbọ́ ẹ ṣé gan sà. lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n sáré kí gbogbo àwọn tí mi ò tí ì dá orúkọ wọn ni màá sáré kí a ní pẹ́ parí ètò mo kí bàbá ọmọ ogun ọdún mo kí Daddy Rufus Olówólájú mo kí bàbá wa Àdìsá Adé mo kí mọ́mì mi Ẹ̀bùn Yusuf Abíọ́dún ẹ káàbọ̀ sí orí ètò mo kí Daddy Adékìílẹ́kùn Táíwò Èdùnjọbí ta ló tún kù tí mi ò tí ì dárúkọ Daddy Ọlábélò mọ́mì Abímbọ́lá Onífádé ẹ ṣé gidigidi gan ni adúpẹ́ mọ́mì Selilat Ṣómọ̀rìn ẹ ṣé ṣe ti rí pé ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ ìjìnlẹ̀ òun ni bàbá wa ni wọ́n bá wa sọ ẹ jọ̀wọ́ ẹ bá wa pín ètò mo dẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa pín ètò tẹ́ bá wa like tẹ́ bá wa love gbogbo ọwọ́ tí gbogbo yín fi ṣe bí mo ṣe sọ síwájú ẹ ní fọwọ́ náà gbé ọmọ sìn o owó lẹ máa fi kà ẹ máa fi gba lẹ́tà jù ẹ o ilẹ̀ Yorùbá tí gbogbo wa dẹ̀ ń wò lókèrè ní kò pẹ́ kò jìnnà a máa délé olóògbé a máa délé aláyọ̀ bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn Bánjí Akíntóyè bàbá wa Gbéníran bàbá wo lóyè Sunday ọmọ Adéyẹmọ obìnrin bí ọkùnrin tí wọ́n tún wá wà láàrin wọn màmá wa Modúpẹ́ Onítìrí Ọlọ́run ò ní jẹ́ kí orí gbogbo wọn gba àbọ̀dé o nǹkan kò ní ṣe wọn o wọ́n á dẹ̀ kó gbogbo wa dé ilẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fún wọn pé kí ni ẹni tó bá ní aago wọn dání àwọn tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ pé kí ni kí wọ́n jọ̀wọ́ torí Ọlọ́run ó ṣe kókó ó ṣe pàtàkì kí wọ́n ní àkíyèsára ní àsìkò yìí wọ́n ní kí ojú má rí ibi gbogbo ara lògùn ẹ̀ bí bàbá wa ṣe sọ a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí pé ohùn wọn ó túbọ̀ máa dùn létí ọmọ aráyé ni a máa rí wọn bá láṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn mi gbogbo a ní rí jù báyìí lọ torí mi ò kì í like láti gbà wá lásìkò torí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń ra dátà láti máa fi wò wá ọjọ́ kan a máa surprise mi ò tiẹ̀ ní sọ́ọ̀sì so adúpẹ́ àtọpẹ́dá a máa tún padà máa jáde ní ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run máa jáde ní ọ̀la ó ní nǹkan kan tí a máa sọ nípa ẹ̀ máa jáde lọ́la kí Ọlọ́run kó sọ wa tayọ ọ̀la gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé aago 8 Yorùbá Land Time òun ni máa ń jáde tó ní agbára lọ́wọ́ Ọlọ́run kó sọ wa tayọ ọ̀la ọjọ́ Ajé máa jáde so mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ ẹ̀yin bàbá mi gbogbo àtẹ̀yin màmá mi gbogbo pé ẹ kú ìdìde ẹ kú ìfẹ́ ìran yín o àní ṣe lásán o bàbá mi Jímọ̀ Adéayọ̀mí ẹ káàbọ̀ ẹ ṣé adúpẹ́ o ó dìgbà kan náà o ire o ẹ ṣé ṣé ẹjọ má bínú mọ́mì mi Mulikat Abdul ẹ má bínú ẹjọ torí Ọlọ́run ẹ foríjì mi máa ní Mulikat gbogbo ìgbà ni kíníyàn máa ń gbé mi ò fi ṣe ìka ẹjọ ẹ foríjì mi máa o ẹ ṣé gan o ó dàbọ̀ ẹ ṣé.